Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní àǹfààní àti oore-ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé kí ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú review bí eléyìí wá ẹ máa láǹfààní láti wò, ẹ máa láǹfààní láti jọ fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀. Ǹjẹ́ sinimá wo la mú wá lónìí bí kì í ṣe Alani Ologun ẹrú? Alani Ologun ẹrú ni òun la mú wá ní ọjọ́ tí ò ní àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa níbẹ̀. Yínká Quadri ògbẹ́yìn, Peju Ogunmola gan wà níbẹ̀. Feranmi Oyalowo, Alapini Siyanbola gbogbo wọn pátápátá ni wọ́n kópa nínú Alani Ologun ẹrú. It's an epic Yoruba movie. Bẹ́ẹ̀ ni o, eré abúlé pọ́nbélé ni, traditional ni látòkè dé sàlẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ ó sopọ̀ ó kù dùn sínú sinimá yìí. Tẹ́ bá fẹ́ wò ẹ lọ sórí Yoruba Plus, ibẹ̀ ni ẹ ti máa rí wò. Ẹ kàn tẹ́ síbẹ̀ Alani Ologun ẹrú, níbẹ̀ lẹ ti máa rí sinimá yìí wò. Alani tó wá jẹ merchant ológun ẹrú tó jẹ́ wípé ẹrú làwọn fi ń ṣòwò. Tẹ́rú bá ti wá ṣe Alani, ìpakúpa ló ń pa ẹrú, àbí bí ìgbà téèyàn bá pa adìyẹ. Ǹjẹ́ ẹrú èyí ti wà dára ni nínú ìlú tó lọ́ba tó níjòyè, tọ́bọ̀ wà lè kòkò tó tọ́bọ̀ lọ́rọ̀ lẹ́nu, àti Alani àti ìyá ẹ̀, àwọn méjèèjì ló wá ń dà lóru látàrí pípa ẹrú bó ṣe wù wọ́n, látàrí ṣíṣe bó ṣe wù wọ́n, débi wípé wọ́n bá dé ọ̀dọ̀ ọmọ Alápini tó fipá bá ọmọ lọ́mọ lò pọ̀, tí èyí sì já síkú tó ní ká wá lọ máa sun àwọn èèyàn bí ẹni sun ẹran. Kàkà kó mọ̀ tó fi àdá àti ìbọn tí mo ń lò tẹ́lẹ̀ láti fi pa wọ́n, tó wá wò pé sísun ló kù, tó wá ń sun àwọn èèyàn bí ẹni sun ẹran. Alápini tó tún wá ṣẹ̀ sí lọ́wọ́ yìí, ǹjẹ́ Tàlàní ò wá bá bí? Báwo ni ó sì rí ní apá kejì gan? Ẹ wò ó lórí Yoruba Plus, ibẹ̀ lẹ ti máa rí apá kìíní yìí. Ẹ jẹ́ kájọ wò, kájọ digest ẹ̀. Sinimá yìí gà yàtà, bẹ́ẹ̀ ni o. Ẹ lọ wò bó ṣe rí o. Ẹ jẹ́ ká wò ká digest ẹ̀. Feranmi Oyalowo kópa ribiribi nínú sinimá yìí. Peju Ogunmola, ẹ mọ̀ pé ìyá ò gbẹ́yìn ìyá ọ̀dẹ̀ kẹrẹ̀. Tó bá di pé ká ṣe sinimá àjàjà tó bá ti jẹ́ àwọn epic movie bí eléyìí, ẹ mọ̀ pé ìyá máa ń lo gbogbo agbára wọn sí nínú sinimá yìí. Àwọn wo lẹ̀yin rò wípé ó ṣiṣẹ́ kárakára gẹ́gẹ́ bí òṣèré òní tíátà? Àwọn wo lẹ gbé kúdóòsù fún gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti máa ń sọ? Àwọn wo ni? Ẹ sáré lọ wò lórí YouTube, ẹ download ẹ̀ tàbí kẹ́ tẹlifíṣàjì mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn fásitì máa ń sọ. Ìyẹn ni wípé kẹ́ wò direct, èwo nínú méjèèjì èyí rò wípé ó yẹ kó ṣe Alani Ologun ẹrú? Ǹjẹ́ ó yẹ kí kábíyèsí kó tiẹ̀ kó kópa Alani lẹ́nu mọ́ ni, àbí kí kábíyèsí kó fi Alani lẹ̀? Ṣé agbára kábíyèsí gan tẹ̀lé k'Alani àti ìyá ẹ̀? Ó dínú apá kẹta sinimá yìí, ibẹ̀ láti máa rí àṣírí ibẹ̀ gangan. Bóyá kankan tiẹ̀ wà láàrin kábíyèsí àti Alani tó fi ń jayé fàmílétè ntutọ́ láàrin ìlú tí ò ná ní ọba tí ò sì ná ní ìjòyè. Ẹ wò, ẹ má gbàgbé, ẹ bá wa subscribe sórí channel yìí, ẹ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀. Bí ewúrẹ́. Àwọn ẹrú rẹ kí wọ́n lè pọ̀ sí i ó yá kọ́.